ó ti di woro sí woro báyìí o. Sẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin beautiful Nubia Yinka Ayefele àti BBO. Àwọn èèyàn fi ń sọ pé àfi kí Yinka Ayefele àti BBO fojú ba ilé ẹjọ́. Yinka Ayefele náà sì ti fèsì báyìí, èyí sì lohun tó sọ. Kẹ́mi Àfọlábí ti na pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ní pọ̀pá ọ̀rọ̀, ó sì ti tabára ilé, ó ti tabára oko báyìí o. Àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní kọ ìhà oríṣiríṣi sí ọ̀rọ̀ tí òṣèré yìí sọ, èyí lohun tó sọ. Ó ga o, sẹ́yìn náà ti gbọ́ ìdí tí wọ́n fi ń wọ́ Simi ìyàwó Adékúnlé Gold tuurutu nílẹ̀ lórí ayélujára. Èyí lohun tó ṣẹlẹ̀. Ẹ farabalẹ̀, kẹ́ wá nǹkan fìdílé, kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Ó ti di woro sí woro báyìí o. Sẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin beautiful Nubia Yinka Ayefele àti BBO. Àwọn èèyàn fi ń sọ pé àfi kí Yinka Ayefele àti BBO fojú ba ilé ẹjọ́. Yinka Ayefele náà sì ti fèsì báyìí, èyí sì lohun tó sọ. Gbajúmọ̀ olórin ilẹ̀ wa Ṣẹ́gun Akínlolú táwọn èèyàn mọ̀ sí beautiful Nubia ló jáde o. Ó sì fẹ̀sùn ńlá gbà kan olórin tùngbà ilẹ̀ wa Yinka Ayefele àti ọ̀dọ́mọdé olórin ẹ̀mí ilẹ̀ wa ní Bákàrè Bolúwatifẹ́ Olúwatóbi táwọn èèyàn mọ̀ sí BBO. Beautiful Nubia ní Yinka Ayefele jí adùn àti ọgbọ́n àtinúdá tó wà nínú orin òun tó ń pe àkọlé rẹ̀ ní 7 Life. Nínú orin tiẹ̀ tó pè ní My Faith in God, ibi tí Yinka Ayefele ti kọ pé ìgbàgbọ́, ìrètí, ìlérí tí kò ní pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. BBO náà tún ṣe lẹ́yìn kan náà nínú orin rẹ̀ tó pè ní Àmì tó gbé jáde ní ọdún 2026 tá a wà yìí. Táwọn méjèèjì ò sì gbàṣẹ lọ́wọ́ òun kan tó ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn tó túmọ̀ sí pé wọ́n jí ọgbọ́n àtinúdá òun, tó sì jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá lábẹ́ òfin. Ẹ ò bá gbàgbé ní 1997 ní beautiful Nubia gbé orin kan jáde tó pe àkọlé rẹ̀ ní 7 Life. Ayefele náà sì gbé àwo kan jáde lọ́dún 2012 tó pe àkọlé rẹ̀ ní Goodness of God. Àwo yìí wá ní My Faith in God tó ń jẹ́ ìgbàgbọ́, ìrètí wà. Adùn àti ọgbọ́n àtinúdá tó wà nínú orin yìí wá ní beautiful Nubia ń tọ́ka sí pé àti inú orin òun tó ń gbé jáde lọ́dún 1997 ní Ayefele ti jí mú láì gbàṣẹ lọ́wọ́ òun. Ó tilẹ̀ jẹ́ pé olórin ilẹ̀ wa yìí ó sọ̀rọ̀ nígbà tí Ayefele gbé àwo rẹ̀ tó mìlú títì jáde. Ó dàbí ẹni pé BBO ṣe tún wá gbé tiẹ̀ náà jáde. Bí ọdún 14 táyéfẹ́lẹ́ ṣe tiẹ̀ láì gbàṣẹ lọ́wọ́ rẹ̀ ló wá bí beautiful Nubia nínú tó fi jáde tó kọ báyìí pé Ayefele ṣe tiẹ̀ pẹ̀lú My Faith in God, ìgbàgbọ́, ìrètí ní ọdún 2012. Nísìn èèyàn kan tí wọ́n ń pè ní BBO náà tún jáde pẹ̀lú Àmì lọ́dún yìí. Àwọn méjèèjì ni wọ́n jí ọgbọ́n àtinúdá àti adùn láti inú orin wa 7 Life. Ìgbà wo gan ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn tá à ń pè lólórin ẹ̀mí, a kọ́ láti bọ̀wọ̀ fún òfin tó de ọgbọ́n àtinúdá ènìyàn. Báyìí ni beautiful Nubia ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí jáde lórí ìkànnì ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rẹ̀. Àwọn kan sì ń gbà ní ìyànjú pé kó gbé ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́. Wọ́n ní kó fi Ayefele àti BBO jófin káwọn tó fẹ́ ṣerú ẹ̀ lọ́la náà lè mọ̀ pé ẹ̀sùn ńlá ni lábẹ́ òfin. Ẹ làwọn míì ní àkòyẹ kọ́rọ̀ ilé tó báyìí pé ẹnikẹ́ni ló lè lo àrà tó wà nínú orin. Ṣùgbọ́n beautiful Nubia ní láyé o, ó ní adùn àti ọgbọ́n àtinúdá tó wà nínú orin náà wà lábẹ́ òfin. Ó ń dáàbò bo ọgbọ́n àtinúdá èèyàn káàkiri àgbáyé. Ó ní ẹ̀ṣẹ̀ ńlá ni téèyàn bá lo adùn àti ọgbọ́n àtinúdá orin olórin míì láì gbàṣẹ lọ́wọ́ ẹni tó lorin náà. Ẹ làwọn míì láwọn ò tiẹ̀ rí ọ̀nà torin Ayefele àtorin rẹ̀ gbàjọra wọn rárá. Èyí ò Ayefele náà ti jáde tó sì fèsì lórí ọ̀rọ̀ tó ń jàràn ìrìn lórí ayélujára yìí. Pẹ̀lú bí àgbà olórin tùgbà ilẹ̀ wa ṣe gbé orin rẹ̀ kan jáde tó ti kọ pé ṣé kí n túṣu désàlẹ̀ kòkò. Ó ní mo jí wọn lórin, èmi ò jí wọn lórin àtìlù. Mà ní mo jí wọn lórin, ṣùgbọ́n èmi ò jí wọn lórin àtìlù. Yìí náà ló tún kọ ọ̀rọ̀ kan jáde báyìí pé ta ló lorin ẹ bá mi gbọ́dọ̀ yìí gbẹ jangbala jùgbú. Làwọn èèyàn ń gbádé orin náà fún ìkọlù òfin tó ń dáàbò bo ọgbọ́n àtinúdá ẹ̀dá ayé. Eléyìí túmọ̀ sí pé Yinka Ayefele náà ń gbìyànjú láti tọ́ka sí pé ṣe ni beautiful Nubia jí orin olórin kan pẹ̀lú orin rẹ̀ níbi tó ti kọ ẹ bá mi gbọ́dọ̀ yìí gbẹ jangbala jùgbú. Ti pé jangbala jùgbú yìí gan ni àkọlé àwo tí beautiful Nubia gbé jáde lọ́dún 2002. Eléyìí tó túmọ̀ sí pé beautiful Nubia kọ́ ló lorin jangbala jùgbú, ṣùgbọ́n òun làwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó lorin náà. Táwọn èèyàn sì ń pariwo pé kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ o, kò jẹ́ jẹ́ pé beautiful Nubia náà ti kọrin olórin rí àbí lo ọ̀rọ̀ orin olórin rí nínú orin rẹ̀. Torí tó bá ti ṣe eléyìí rí kò lẹ́tọ̀ọ́ láti jáde wá fẹ̀sùn kan ẹnikẹ́ni pé wọ́n jí ọgbọ́n àtinúdá inú orin òun. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ láàrin beautiful Nubia àti Yinka Ayefele tó fi mọ́ BBO ní. Jọ̀wọ́ kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí, ẹ bá wa dá sí i lábala àríwísí ìyẹn comment section. Kẹ́mi Àfọlábí ti na pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ní pọ̀pá ọ̀rọ̀, ó sì ti tabára ilé, ó ti tabára oko báyìí o. Àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní kọ ìhà
oríṣiríṣi sí ọ̀rọ̀ tí òṣèré yìí sọ, èyí lohun tó sọ. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó ti wà nílùú òyìnbó báyìí, Kẹ́mi Àfọlábí Adésìpẹ́ ti jáde sọ̀rọ̀ lórí máa ṣe kárí mi àti ojú ayé táwọn èèyàn máa ń hù pàápàá jùlọ nínú oṣù Ramadan tá a wà yìí. Pẹ̀lú bó ṣe jáde sórí ìkànnì ayélujára Instagram rẹ̀ tó sì kọ báyìí pé ó ti ṣàbẹ̀wò sáwọn mọ̀lẹ́bí rẹ̀, àwọn alábàágbé rẹ̀ tẹ́bi ń pa, àwọn opó lọ́kùnrin àti lóbìnrin àti àwọn tó sọ iṣẹ́ wọn nù ládùúgbò rẹ̀ láti rí bóyá wọ́n nílò oúnjẹ tàbí ìrànlọ́wọ́ kan tàbí òmíì nínú àsìkò Ramadan tá a wà yìí. Tó di pé wàá bẹ̀rẹ̀ sí fowó ránṣẹ́ sí àwọn ilé-iṣẹ́ ìrànlọ́wọ́ àwọn aláìní tó mọ̀ rí lórí ayélujára nítorí pé o fẹ́ ran àwọn aláìní lọ́wọ́ nínú oṣù Ramadan. Torí pé inú ilé ló yẹ kí fífúnni ti bẹ̀rẹ̀. Òṣèré yìí ní káwọn èèyàn máa fún àwọn tó wà láyìíká wọn ní nǹkan kan tó bẹ̀rẹ̀ sí fún aráàta. Lẹ́yìn ni Kẹ́mi Àfọlábí ṣe kọ ọ̀rọ̀ rẹ̀ yìí táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní kọ ìhà oríṣiríṣi sí i lórí ayélujára. Wọn kan ṣe ní lóòótọ́ ni pé òdodo ọ̀rọ̀ ló sọ. Wọn míì ní kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti kọ ẹnikẹ́ni bí wọ́n ṣe máa náwó wọn. Lábìnrin Ajíbóyè Ọlọ́runyọmí ní báwo ni wàá ṣe máa kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe máa náwó wọn. Gbẹ́ni Ọláwọlé Táíwò ní àwọn èèyàn bá jáde tí wọ́n ní kàkà káwọn pásítọ̀ máa kọ́ àwọn iléeṣẹ́ tó máa ran ará ìlú lọ́wọ́. Ó máa dín àìríṣẹ́ ṣe kù láwùjọ wa. Ilé ìjọsìn ńlá ni wọ́n ń kọ́ káàkiri. Àwọn kan máa takò wọ́n pé ojúṣe ìjọba ni láti pèsè iṣẹ́ fáwọn èèyàn. Àwọn kan bá wá jáde páwọn fẹ́ fún àwọn aláìní lóúnjẹ nínú àsìkò Ramadan. Báwo lè lè ṣe jẹ́ ẹ̀fọ́rí fún ẹnikẹ́ni? Tí wọ́n bá kọ̀ tí wọ́n láwọn ò ṣe eléyìí sọ́sẹ́ni tó máa mú wọn sí i ni. Ojúṣe ìjọba kọ́ ni láti rí ìdájú pé àwọn èèyàn ní ànító àti àníṣẹ́kù. Ẹ fà àwọn èèyàn sílẹ̀ jẹ́ kán ṣoore fẹ́ni tí wọ́n bá ń fẹ́. Arábìnrin Gbémisọ́lá Adéwálé ní kàkà kí n ṣoore fáwọn tó máa padà fibi sú mi. Ó sàn kí n kúkú lọ ṣoore yẹn fẹ́ni tí mi ò mọ̀ rí. Torí pé mi ò ní lè sọ ládàánù látara wọn. Èyí làwọn èèyàn ṣe kọ ìhà oríṣiríṣi sí ọ̀rọ̀ tí Kẹ́mi Àfọlábí Adésìpẹ́ sọ yìí. Ẹ jọ̀wọ́ ẹ̀yin olùgbọ́ wa kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí, ẹ bá wa dá sí i lábala àríwísí. Ó ga o, sẹ́yìn náà ti gbọ́ ìdí tí wọ́n fi ń wọ́ Simi ìyàwó Adékúnlé Gold tuurutu nílẹ̀ lórí ayélujára. Èyí lohun tó ṣẹlẹ̀. Àwọn èèyàn ti ń wọ́ gbajúmọ̀ olórin ilẹ̀ wa tó jẹ́ aya lóde olórin ẹgbẹ́ rẹ̀ Adékúnlé Gold nì. Simisola Kòsọ́kọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Simi. Látàrí ohun tó gbé jáde lórí ìkànnì ayélujára X tá a mọ̀ sí Twitter rẹ̀. Lẹ́yìn tí ọmọbìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Mirabel jáde, ó ní ọkùnrin àjòjì kan wọlé tọ̀ òun wá nígbà tóun sùn lọ́wọ́ tó sì fipá bá òun lò pọ̀. Èèlò tó ń fabẹ́ ya òun lójú ara. Mirabel lóun sábà máa ń ní ìpèníjà ìrorun sùn lálẹ́, fúdìí èyí òun ní láti máa mu ọtí dáadáa kí òun tó lè rorun sùn. Ó ní ọtí yìí lòun mu tí ọkùnrin àjòjì yìí fi wọlé fipá bá òun lò pọ̀. Lẹ́yìn tí Mirabel sọ ọ̀rọ̀ yìí pẹ̀lú omijé lójú ni Simi fi ìbínú jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tó sì kọ báyìí pé ọ̀rọ̀ yìí ti sún mi, ẹ yé fipá bá àwọn obìnrin lò pọ̀. Ó nílò láti máa gé nǹkan ọmọkùnrin ẹni tó bá ti fipá bá obìnrin lò pọ̀ kí wọ́n sì máa dáná sun wọ́n. Nígbà táwọn èèyàn rí ohun tí Simi kọ yìí ni ọmọkùnrin kan wá jáde tó wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé pẹ̀lú àwọn tí wọ́n máa ń parọ́ ìfipábánilòpọ̀ mọ́ àwọn ọkùnrin náà àǹtí Simi. Lẹ́yìn lọmọkùnrin yìí ṣe béèrè ìbéèrè rẹ̀ yìí tí Simi náà sì fún lésì. Ṣùgbọ́n èsì tí Simi fún ọmọkùnrin yìí jẹ́ ìjákulẹ̀ ńlá fún àwọn èèyàn lórí ayélujára. Nítorí pé níṣe ni Simi jáde tó sì kọ báyìí pé ẹnu òṣì sọ́hùn kí ló ṣẹlẹ̀ sí wọn? Kí ló dé tó ń béèrè ohun tí mi ò sọ lọ́wọ́ mi? Kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn tí wọ́n ń parọ́ ìfipábánilòpọ̀ mọ́ àwọn èèyàn ló jẹ́ ìdáhùn rẹ̀ sí pé kí wọ́n dẹ́kun àti máa fipá bá obìnrin lò pọ̀? Kí nìyẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ? Lẹ́yìn eléyìí ni Simi tún gbé àtẹ̀jáde kan jáde láti túbọ̀ gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀. Ó sì kọ báyìí pé ní ọkùnrin ẹ mójútó àwọn ọkùnrin ẹgbẹ́ yín yòókù. Púpọ̀ nínú yín ló máa ń dáàbò bo ìwà ìbàjẹ́ àti ìwà ìkà àwọn ọ̀rẹ́ yín. Ẹ sì máa sọ pé mi ì ṣerú èèyàn bẹ́ẹ̀. Níṣe ni mo máa ń mú pepper spray káàkiri. Nígbà tí èmi nìkan àbẹ́mi àtọmọ mi bá ń dárìn. Ẹ rò pé èrò àwọn obìnrin ẹgbẹ́ mi ló ń bà mí ni. Ó bá kí ń ṣe ẹni tó máa ń fipá báyàn lò pọ̀. Ara ń ta ẹ nígbà tí wọ́n bá ń kígbe àwọn tó bá ń fipá báyàn lò pọ̀ síta. Nílò láti pe ara rẹ jòkó kó o bá ara rẹ sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Torí kí ló dé tínú ń bí ọ tí ẹ̀rí ọkàn ò bá máa jẹ́ ọ. Báyìí ni olórin ilẹ̀ wa ìṣe tó kọ ọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹlòmíín sì fèsì pé o ti ń jẹ́ kí ìmọ̀lára jẹ́ kó máa fárí apá kan dápá kan sí. Tí Simi náà sì dá ẹni lóhùn pé kó gbẹ́nu òṣì sọ́hùn. Ọ̀rọ̀ tí Simi sọ ẹ̀ ló ń bí àwọn èèyàn nínú lórí ayélujára. Pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí àwọn ìjọba ti wá padà fìdí rẹ̀ múlẹ̀ pé irọ́ pátápátá ni ọmọbìnrin tó jáde tó ní wọ́n fipá bá òun lò pọ̀ yìí ń pa. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò bá kùngbé sí Simi àti ọkọ rẹ̀. Wọn kàn ṣe ní kọ́kọ́ rẹ̀ máa ṣọ́ra ṣe o. Nítorí pé ó ṣeé ṣe kí irú èèyàn tí ìyàwó rẹ̀ jẹ́ jáde lọ́jọ́ kan kó ló fipá bá òun lò pọ̀. Pàápàá jùlọ bó ṣe jẹ́ pé òkè òkun ni wọ́n máa ń lò sí jù. Làwọn kan lọ gbé
àwọn àtẹ̀jáde tí Simi ti ṣe sẹ́yìn nípa bó ṣe kórìíra ọkùnrin tó jáde àti ibi tó ti sọ pé òun kórìíra àwọn ọkùnrin gidigidi ṣùgbọ́n òun kàn ní láti fi ara da Adékúnlé Gold ni àti àwọn oríṣiríṣi àtẹ̀jáde míì táwọn èèyàn kọbi ara sí tẹ́lẹ̀. Ohun tó ń bí àwọn èèyàn nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé ó fárí apá kan ó dápá kan sí. Ohun táwọn èèyàn sọ ni pé tó bá ń sọ pé kí wọ́n dáná sun àwọn tó ń fipá bá ní lò pọ̀ àbí kí wọ́n gé nǹkan ọmọkùnrin wọn nítorí pé wọ́n ń dá ọgbẹ́ ọkàn sáyé àwọn obìnrin. Wọ́n ní irú ìdájọ́ ìkan náà ló yẹ kó dá fún ẹni tó bá parọ́ ìfipábánilòpọ̀ mọ́ àwọn ọkùnrin nítorí pé ọgbẹ́ ayérayé náà lélẹ̀ máa ń dá sáwọn ọkùnrin lọ́kàn. Ní ọ̀pọ̀ àwọn ọkùnrin ló ti pàdánù ayé wọn, ẹ̀mí wọn àti àkókò wọn tí wọn ò lè rí gbà mọ́ láyé látàrí pé obìnrin parọ́ ìfipábánilòpọ̀ mọ́ wọn. Wọ́n ní kò yẹ ká máa fi gbákanbọ̀kan nínú tá a bá lára fẹ́ fọ àwùjọ wa mọ́ lọ́wọ́ ìwà ìbàjẹ́. Lẹ́yìn ló fà á tí ọ̀pọ̀ àwọn ènìyàn pàápàá jùlọ àwọn ọkùnrin fi tutọ́ sókè tí wọ́n fojú gbà á. Wọ́n ní àsìkò ti tó báyìí láti wá máa fi àwọn tó bá parọ́ ìfipábánilòpọ̀ mọ́ àwọn èèyàn jófin. Wọ́n lè mọ̀ pé ìdájọ́ àti ìjìyà wà fúnrú àwọn ìwà bẹ́ẹ̀. Tó ẹ̀yin èèyàn gbọ́rọ̀ látẹnu àwọn tó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Simi yìí. Ẹ sì jẹ́ ká mọ ohun tẹ́yìn rí sí i lábala àríwísí. Simi just made the most useless tweet in the history of all useless tweets, and from today me as a man I no go dey lis ten to Simi music again because that girl no like, she no like men at all. You come online dey cap rubbish, dey talk say if you start dey cap rubbish, I come talk say how many men wey be say, how many of your friends wey be say they don accuse them falsely, you no be una front, no be your front, e happen to Lifrosh, no be your front. Shey no be your front, they nearly rob Neymar. No be your front for inside that Twitter. Many accusations they come. Get just come recently, make one stupid accusation. Una would they use false accusation, they push agenda against man. Una not even get real accusation. Una be say the thing happen through false accusation. Una go and they do stop raping women. At this point in time, I the one that say all this one that they talk, not even true. Not even true because all the old girls will come outside, all of them, we never even see one real victim before. Useless people. Normally they happen, but when I go, they use every case, they push agenda against men. And God go punish all of them anything to her. The question I just get for Simi be say, one thing, first of all, one thing be say, we don't support those kind of things. We know they support grape. We did against our way. But we don't still support false grape accusato. You understand? I want to ask Simi one question. Inside all the old woman where did this word, name one woman where be say, boy, don't use false grape accusations, spoil her life. Just one. Just one. You have many friends that blah blah blah. Oh, yeah, name one woman where we say they don't use false grape accusations. But if you name one, I go know whether it go feel relates to our pain when person come outside tell one bogus story like say we don't get brain to think. Boy, I pour you speed. Èmi ni Simi bọ́ta ní pariwo ẹ̀yìn kìíní kan ní jáfòbìnrin lánàá. Simi gbọ́dọ̀ sọ̀rọ̀. Simi dúdú kẹ́. Gbogbo àná Twitter ló wà tí sẹ́nu fete lórí Twitter. Lórí ọ̀rọ̀ Mirabel yẹn. Now, ìyá Simi wọ́n ti confirm ẹ̀ ń pé false accusation ni. Mọ̀ bọ́ ta wá sọ̀rọ̀. Ìyẹn láfi mọ̀ pé orí ẹ pé o mọ̀ nǹkan tó ń ṣe. Dúdú kẹ́. Tó bàbá ta sọ̀rọ̀ ìwà àtọkọ rẹ̀ máa forí kò máa ṣe fídíò máa bẹ́ẹ̀ fà gan o. Máa bójú ẹ̀ jẹ́ gan o. Yes. Cause false accusation yẹn náà affect àwọn èèyàn. Tó bá ṣe lè sọ̀rọ̀ sí ti rí wọn tó gbé sórí. Force yẹn náà ó yẹ kó gbé sórí cause gender rẹ̀ tó support náà ló ṣe. Gender yẹn náà ló accuse àwọn èèyàn falsely. Ó yẹ kó lè gbé yẹn náà sórí. Adekunle go just a collect stray bullets. And he deserve them. That is what you get when you cannot control your woman. Ladies and gentlemen, I saw a post where this guy analyzed this matter. Come the dog say, you can be a leader. No! No let them whine you. Now so they carry Tom man to mumu. And at the end of the day, if your woman to go do like Simi, disgrace you as I finish, you go to collect stray bullets. They don't say nothing concern them. Everything concern them. Every single thing concern them. This is what you get when they talk say we are both adults. Now what do you get with that? I'm not to say she not put out her own opinion. But being stupid in the process of putting out your own opinion, I be the wahala. Somebody came out and made a statement. It is okay to be, I feel for her. But when loopholes no come they add up, you can't tell us they make we shut up, you they mad. Only God know what Adekunle good eye they see for there. No wonder in the doubling also ever since him marry. This is what you get. Rubbish. Ifá Simi, ẹ bá mi tag àti Simi ìyàwó Adékúnlé Gold. Ẹ bá mi tag wọn.
ẹ nídìí láti bọ́ síta kẹ́dẹ̀ bẹ gbogbo àwọn ọkùnrin fún màtá ọmọ kílókù ẹ̀ tó ṣẹlẹ̀ mírabẹ̀ yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní gbé sórí nǹkan celebrity dẹ̀ ni yín o mo dẹ̀ like yín àǹtí yín o mo dẹ̀ like yín ẹ bẹ̀rẹ̀ sí ní gbé sórí ṣe findings kankan ṣe anything ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́kùnrin ṣe pé ṣe bí ẹni pé ẹ̀yin kan lẹ̀ ń control ọkọ yín bí ẹni pé ẹ̀yin kan lẹ̀ ń control like ẹ nídìí láti bọ́ síta kẹ́ wá bẹ̀bẹ̀ kẹ́ tweet padà kẹ́ bẹ̀bẹ̀ because gbogbo ẹnu yín tó mú belebele yẹn kẹ́ fi bẹ̀bẹ̀ ló kà family.